Mo ti fọ mí ìṣọmọ àlè Ìjẹ̀bú. Wọ́n ọmọ àlè rèé ń fọwọ́ òsì júwe ilé bàrẹ̀. Mi ì ṣe bastard. Mi ì ṣe bastard rárá. Nran kan rèé ń kọ́ mi nómi inú. Nran dẹ̀ ń kọ́ mi nómi inú rèé. Rífọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ìjẹ̀bú rèé mọ̀ orúkọ àwọn ọba aládé rán jẹ́ ní dédé Akílẹ̀ Ìjẹ̀bú. Àwọn ọba aládé rèé, wọ́n ní orúkọ oyè wọn. Irú Àwùjalẹ̀ náà, Àwùjalẹ̀ rán jẹ́ ní Ìjẹ̀bú. Àmọ́ orúkọ ọba ẹni gangan rí Síkírù, ọba Síkírù Adétọ̀nà Ọ̀gbágbá kejì. Ọ̀gbágbá kejì yẹn, ìyẹn túmọ̀ sí fọ́ Ọ̀gbágbá rí orúkọ rán pé ìdílé wọn. Wọ́n mọ̀ fọ́ kálukú rèé nẹ́dílé tẹ́rẹ̀. Èmi nẹ́dílé tèmi, ìwọ nẹ́dílé tẹ̀rẹ̀. Àmọ́ ṣán máa fún kíní yẹn differentiate ọba ìbátújẹ́. Kọ́bá mìíràn ìbátújẹ́ náà yìí, wọ́n á tún dárúkọ oyè ìdílé, wọ́n á tún dárúkọ ìdílé wọn. Orúkọ tòun gangan rí Síkírù. Ti ìdílé rẹ̀ Ọ̀gbágbá. Àmọ́ orúkọ ìbá rẹ̀ rí Adétọ̀nà. Náà yìí, Àwùjalẹ̀ rí orúkọ oyè rán mi jẹ ní Ìjẹ̀bú. Ìyẹn Ìjẹ̀bú Òde o. Ìjẹ̀bú Ifẹ̀, àwọn yẹn ń jẹ́ Àjànọ́run. Àjànọ́run rí yẹn ń jẹ́ Àjànọ́run Ìjẹ̀bú Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ retí sọ ilé nù. Wọ́n á fọ́ kí dẹ̀ ń ṣe. Ọ̀n kan tílẹ̀ tí mo sọ wọ òmṣẹ́ èdè mi àti Ìjẹ̀bú àtèdè Èkó. Èsì ìṣàláì ṣí Yorùbá náà. Ṣé ká máa okay ṣá máa fọ a máa rule Ìjẹ̀bú out of Yorùbá. A lè rule Ìjẹ̀bú out. Ìjẹ̀bú náà jẹ́ wọ́n mọ̀ fọ́ àná 3 ethnic groups ní Nàìjíríà. And then more than 400 dialects. Dédé dialect ẹni náà kí kálukú ra máa sọ ọmọ kan ìyẹn nánà. Rájọ ń sọ̀rọ̀ alẹ́ tó bí mẹ́rin. Mo ní kíláàsì kan rí ọmọbìnrin náà tí ṣàrùn wa rùn kọ́ ọmọ fọ ọmọ kékeré ṣì ń láwò ọmọ ní kíláàsì yẹn. Kí n dẹ̀ máa gbọ́ Yorùbá, Hausa, Igbo rí dialect rí ethnic groups rà ní Nàìjíríà. 3 ethnic groups rà dẹ̀ náà yẹn. Ó dárúkọ rẹ̀ rí dédé ọmọ yẹn. Tíṣà kejì rẹ̀ bí yẹn máa sọ̀rọ̀. Òjòrò rẹ̀ ń ṣèwé o. Òjòrò rí ewa o. Bẹ́ẹ̀ máa fi Calabar sí mi Calabar. Calabar is one of the dialects rà ní. Ìyẹn sì fọ ethnic. Ṣán máa pín, wọ́n bá máa pín Calabar náà, ṣán máa pín lábẹ́ Igbo. Àwọn ìṣe Igbo mi ìyẹn dẹ̀ kàn mí. Ìyẹn dẹ̀ tí ó dọ̀wọ́ dédé àwọn rẹ̀ pẹ̀. So by this, rí m ṣe ń sọ fọ́ kí kálukú lá mọ̀ oyè ọba rán jẹ́ ní ìlú rẹ̀. Ká dẹ̀ gbàṣẹ ẹni lárugẹ. Ìlera tí ń kẹ́ṣọ̀ọ́ ròde afọ́ Nàìjíríà dà. Àwa gan fúnra rẹ̀ ni ṣáà rí dédé náà tó láti lé láti sàlẹ̀. Wọ́n á mú kọ ẹrù rẹ̀ wọ òkè rẹ̀ mú wò wọ́n wò láti sàlẹ̀. Ẹ wo láti sàlẹ̀, ìsàlẹ̀ rùn ti wọ̀ wá. Ìlera tí ń kẹ́ṣọ̀ọ́ ròde. Dédé rẹ̀ bá ṣe ní inú rà ṣe nínú ilé. Òun náà rèé máa bá ní dòde. Wọ́n ti gbọ́ náà yìí.
Àjànàrun ti Ìjẹ̀bú Ifẹ̀, Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Ebùmàwé, bọ́n ti ń jẹ́ Ebùmàwé, bọ́n ti ń jẹ́, mo fẹ́ fọ́ káwọn ọmọ ṣàlàyé ìlú rán tí ń jẹ́ Ebùmàwé. Bọ́n ti ń jẹ́ Dàgbúrèwe, kàn bá bí ọmọ Èmúrẹ̀, elẹ̀ afọ dàgbú dàgbú. Mo tún wá náà, mo ń wá nọ́nà ilé nénìí, rán kan tún ṣẹlẹ̀ o. Wọ́n kọ TELEDALASE lẹ́ẹ̀kan sí TELEDALASE. ọmọ ẹ̀mẹ́gbẹ́ mi nínú ọkọ̀ rájọ wa Teledalis mi kéèpé Teledalis mi Teledalis rí kiri bẹ́ẹ̀ ti rí Teledalis rohun ni Teledalis kọ́ Teledamus ni Tẹ́lẹ̀dálàṣẹ rohun pè ní Teledalis o. Ẹ jí ká máa kọ́ àwọn ọmọ ẹni nédè ẹni, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Orun èṣe pàtàkì, orun èṣe kókó, orun ìbájọ́run ráàfùnwérun epo ẹ̀pà ojú ọ̀pọ̀ sí ẹ̀lírí o. Àwọn ọmọ yẹn wọ́n gbèdè o, wọ́n gbọ́fèé. Ọmọ kan nílùú òyìnbó ó ti overstay, iye rẹ̀ mú lọ, iye rẹ̀ pé tóun ti bá rẹ̀ ti jọ ní ìlú òyìnbó ti pẹ́. Àmọ́ gbọ̀rọ̀ dẹ̀ máa gbẹ̀yìn yọ. Àwọn ọlọ́pàá ìlú òyìnbó wọ́n kúkú tí mọ̀ fọ̀ ṣán máa ṣọ́ wọn kiri. Kàn wọ́n iye rẹ̀ dẹ̀ máa ṣe. Ṣán mọ́mọ́ ẹ̀ ṣán mú lọ rí state Èmúrẹ̀. State Èmúrẹ̀ náà dẹ̀ mú lọ. Ọmọ yẹn èsì nọ́dọ̀ iye rẹ̀ tóun ti bá rẹ̀. Gbọ̀n ọlọ́pàá máa dé. Àwọn àbúrò rẹ̀ kẹ̀ ibẹ̀ rán bí wọn sí, wọ́n bí dédé wọn ibẹ̀. Gbọ̀n ọlọ́pàá máa dé, ọlọ́pàá bírọ̀ ọmọ o. Gbọ̀n bírọ̀ ọmọ tán, iye ọmọ fọ̀. Sọ nóyìnbó kí Aaron sọ nédè àbínibí yáàlá lágbájá ó pè orúkọ àbúrò ọmọ ẹ̀. Yáàlá mú torí fọṣán bí dédán àbúrò rẹ̀ rí bẹ́ẹ̀. Àmọ́ òun wọ́n ti bóun rí Nàìjíríà kan ra ìlọ̀rọ̀hún. Yáàlá mú ìwé ìrìnnà ẹ̀gbọ́n rẹ̀ lámúrí ilé ìdálẹ́nu rí kó lámú sí mú rábẹ́ nísàlẹ̀ pátápátá kó dà dédé ilẹ̀ ìdọ̀tí yẹn kó dà lé nórí. Yí òun ti gbọ́ ẹjọ́ kó sì fọ obìnrin yẹn tó ń tọkọ rẹ̀ kó sì fọ ṣán kọ́ àwọn ọmọ yẹn nédè àbínibí bọ́n ti máa ṣe bọ́n máa ti ṣe. Èsì amendment èsì ràn lè ṣe sí èsì ẹ̀bẹ̀dé rẹ̀ ṣán máa gbé ọmọ yẹn ṣán máa rí pálí wọ́n tú dédé ulé wọn rán tú wọ́n túnú tìta wọ́n tú dédé ulé wọn wọ́n rúrùnkúrùn o rèjọ́ ọmọ tọ́mọ yẹn ṣán ọlọ́pàá dẹ̀ lọ nígbọ́n ilẹ̀ gbọ́ dédé òfè rán sọ. Àmọ́ ìrírí mi fẹ́ sọ ní pàtàkì ní kókó rí fọ́ ká bá kọ́ èdè elédè ẹ jí ká máa kọ́ tẹni náà ẹ jí ká máa sọ o. Oyún ju run àpèrí lọ. Ure o, Ṣadé Alátìlẹ́yìn náà ni. Sáfàfrì ẹ bá mi máa subscribe kẹ́ máa like kẹ́ máa share rẹ̀. Ẹ máa like rẹ̀ ẹ máa share rẹ̀ mímí ìrọ̀wọ́ ọ̀run ẹ like rẹ̀ ẹ share rẹ̀. Orun ń bọ̀, orun ń wà, ẹ̀yin máa gbọ́ wírin. Ẹ bá mi share rẹ̀ Sáfàfrì TV ẹ share rẹ̀ ẹ jọ̀ọ́. Alátìlẹ́yìn náà ni. Ọmọ Balógun dòdò ń dáwà. Ọmọ Mùpá ṣàyàn ọmọ Alégún má dẹ̀yìn ọmọ Ìṣẹ̀dó ń pè ní Mùpá. Ó ń pè ní Mùpá.
èmi ọmọ Ìṣẹ̀dó ń pè ní Múpà. Láyọ̀ o, a túbọ̀ máa ríra ẹni níre àti láyọ̀ àtàlàáfíà.